Bí òbìrí ayé ti ń yí, tí ayé ń yípo, tọ́jọ́ ń gorí ọjọ́, ọmọ adarí hun wọn ò máa sinmi láti má ṣe béèrè ìdáhùn sí gbogbo ohun tí wọ́n ń fẹ́. Wọ́n á máa wòye pé kí ló wà láàárín ayé àti ohun ọ̀run? Báwo làdúrà ti ń gbà? Kí ni àwọn ìlànà tó sodo sínú àwọn àṣírí ìkọ̀kọ̀ tó wà pẹ̀lú bí a ti ń ṣe ìrúbọ sí ohunkóhun tí a bá nígbàgbọ́ nínú ẹ̀ tí à ń pè ní Ọlọ́run wa? Ní ìgbà mẹ́wẹ̀, àwọn èèyàn á máa rìn títí. Àwọn èèyàn á máa béèrè fún ìdáhùn fún gbogbo àwọn ohun tó jẹ́ ààlà láàárín ohun tí a lè fojú rí àti nǹkan tá a lè fojú rí. Ọmọ Ádámù ò ní dẹ́kun àti máa béèrè fún ìṣíjú sí i lápá gbogbo àwọn ohun tí wọ́n gbàgbọ́ pé ó jẹ́ nǹkan ẹ̀sìn tàbí nǹkan tí àwọn fẹ́ máa bọ. Èyí tí wá fi hàn dájú pé ẹ̀sìn àti ìmọ̀ ohun tí èèyàn ní ìgbàgbọ́ pé ó ń fún òun ní ìdáhùn àti ìdáàbòbò, òun ni kì í ṣe nǹkan tó yẹ kéèyàn fi ọwọ́ yẹpẹrẹ mú. Yorùbá máa ní àìdẹ̀gbẹ́jìnà, òun ni kò jẹ́ ká rí abuké ọ̀kẹ́rẹ́. Bí èèyàn bá ń rìn títí tó lóun wá ẹni tó jẹ bàbá òun lówó níbi tó ti ń rìn kiri, á kúkú pàdé ẹni tí bàbá tiẹ̀ náà tó jẹ lówó. Ṣé kò wá já sí pé ẹni ń wá nǹkan káàkiri á pàdé nǹkan tó fẹ́ rí? Abálò àbábọ̀ ẹ̀ o, láti Nàìjíríà dórílẹ̀-èdè Asia dé India dé Pakistan, kò máa sí ẹ̀dá ádámọ̀ kan tó jókòó tó káwọ́ lẹ́rán tí kò wá ìmọ̀ kún ìmọ̀ lórí gbogbo ohun tó nígbàgbọ́ pé a máa fún òun ní ìdáhùn sí gbogbo ìbéèrè tóun ní nípa àwọn ẹ̀sìn tóun ń ṣe, ẹ̀mí àìfojúrí, ààlà tó wà láàrin agbedeméjì ọ̀run òun ayé. Lórílẹ̀-èdè Nàìjíríà tó wà ní àárín gbùngbùn ibi tí à ń pè ní Western Africa, lórílẹ̀-èdè tá à ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn àbáláyé ló wà. Àwọn ẹ̀sìn yìí ni àwọn kan sọ pé wọ́n ti ń ti ọwọ́ ọ̀làjú bọ̀. Ọ̀làjú yìí ò wá ń ṣe ọ̀làjú a fẹ́ máa yí àṣà padà o. Ọ̀làjú bí a ti ń pe Ọlọ́run tó ti ń dáhùn. Ọ̀làjú bí a ti ń tẹ̀lé àwọn tí ó jẹ́ adarí wa nínú ẹ̀sìn. Ọ̀làjú bí a ti ń jọ́sìn fún ẹni tá a bá pè ní olùmọ̀nà lọ sí ọ̀dọ̀ ẹni tá a gbàgbọ́ pó ń dáàbò bò wá, ó sì ń pèsè fún wa. Ṣé ẹ rántí Olumba Obu, olùdásílẹ̀ Brotherhood of the Cross and Star, tó ní pé òun ni ẹni tí wọ́n gbé dìde lẹ́yìn tí Jésù Kristi kú. Ìtumọ̀ ẹ̀ ni pé bí Jésù ṣe kú, gbogbo ẹ̀mí, gbogbo ìmísí, gbogbo ìtọ́ni, gbogbo agbára tó wà lára Jésù Kristi, òun ni gbogbo ẹ̀ wọnú òun bìbà. Òun ni ọ̀nà, òun ni ìyè kí gbogbo èèyàn tẹ̀lé òun. Bẹ́ẹ̀ Jésù òyìnbó náà ti wà rí lórílẹ̀-èdè Nàìjíríà tọ́pọ̀lọpọ̀ ń lọ sọ́dọ̀ ẹ̀ bìbà. Ṣé a máa wá sọ pé àwọn èèyàn ń wá mírèkù, ìyẹn iṣẹ́ ìyanu òjijì, òun ni wọ́n ń wá káàkiri tí wọ́n fi ń wò ó pé àwọn èèyàn yìí, òun ni wọ́n jẹ́ ẹni tí ó fẹ́ mú àwọn dé ipa mímọ́ ṣá. Àwọn kan sì wà tí wọ́n ń jẹ́ ó di mímọ̀ pé àwọn tí wọn ò gba àwọn èèyàn báyìí gbọ́, àwọn ni ojú inú wọn ti fọ́, títà wọn gan fi bẹ́ẹ̀ ríran, ojú tí wọ́n fi ń sọdá títì nìkan òun ni wọ́n ní. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, bẹ́ẹ̀ bá ń lọ láti ìlú Èkó àbí Abẹ́òkúta, bẹ́ẹ̀ bá gba títì márosẹ̀ kẹ́ ẹ tó wọnú Ìbàdàn sàn, kẹ́ ẹ tó dé Ìwó Road, ẹ máa rí Welcome to One Love City, ìyẹn Guru Maharajji, One Love, One Nation. Wọ́n ta aṣọ aláwọ̀ pupa àti aláwọ̀ òféèfé, yellow and red síbẹ̀. Ẹbẹ́yìn náà máa rí ilẹ̀ wọn lọ ṣáláàlú. Guru Maharajji la máa bára wa sọ̀rọ̀ ẹ̀ lónìí. Satguru Maharajji fúnra rẹ̀, ẹni tí ó jẹ́ ó di mímọ̀ pé bóun ti wà yìí o, òun ni ẹni tó yẹ kí gbogbo èèyàn tẹ̀lé
àwọn tó sì ń tẹ̀lé òun wọn ò kí ń jẹ nǹkan kan tó ní ẹ̀jẹ̀ nínú. Ewé ló ń jẹ àbí nǹkan tí kì í ṣe pé wọ́n máa nílò láti pa ni. Vegetarian ni wọ́n. Ẹ mú kàlẹ̀ owó, ẹ mú kàlẹ̀ ọmọ, ẹ mú kàlẹ̀ àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ a lọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa àwọn nǹkan míì tó yẹ kẹ́ mọ̀ nípa Sadhguru Maharaj. Torí pé bí èèyàn bá ń ṣe ẹ̀sìn kan, ó yẹ kó farabalẹ̀ kó lọ wo ohun tí àwọn ẹlẹ́sìn míì ń sọ, bóyá ẹ̀sìn tóun ń ṣe yẹn gan-an ni kì í ṣe ọ̀nà, àbí tó bá tiẹ̀ gbọ́ nǹkan táwọn ẹlẹ́sìn míì ń sọ, á lè wò ó síra wọn, bóyá òun máa pe àwọn yẹn sí ipa ọgbọ́n ni, àbí àwọn ló máa pe òun sí ipa ọgbọ́n. Ilọ́ ti yá mi o, oníbodè àpòmù. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, ẹ ṣeun o fún ìfẹ́ tẹ́ ní sí wa. Ẹ ṣeun bẹ́ẹ̀ ti fẹ́ràn wa tọkàntọkàn. Ẹ ṣeun fún àwọn likes, ẹ ṣeun fún àwọn comment, ẹ ṣeun bí ẹ ti ń fìfẹ́ hàn sí wa pẹ̀lú subscription yín ní gbogbo ìgbà níkànnì Yorùbá Gidi TV. Dámilọ́lá Ayépọ̀lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Tó bá ti yá yín, ó ti yá èmi náà o. Guru Marahjji, òun ni wọ́n bí, ìyá rẹ̀ lóyún rẹ̀. Wọ́n bí wọ́n ti ń bí gbogbo ọmọ, kódà ìgbà tó bí wọ́n pa súnú ẹ̀. Ǹjẹ́ yìí tí ẹ mọ̀ pé Yorùbá gan ni Guru Marahjji? Orúkọ tó sọ nígbà tí wọ́n bí ni Muhammed Ajírọ̀bátán Ibrahim. Ìlú Ìbàdàn ni wọ́n bí sí. Wọ́n bí lógúnjọ́ oṣù kejìlá ọdún 1947. Ìlú Ìbàdàn tó bí sí yìí, ibẹ̀ náà ló ń gbé o. Guru Marahjji ti sọ pé bí òun ti wà yìí, òun ni living perfect master. Òun náà ni Black Jesus. Ìtumọ̀ ẹ̀ ni pé òun ni adarí kan ṣoṣo tí ó ń ṣẹ̀mí lórí ilẹ̀ tí kò ní àbàwọ́n kankan. Òun ni Jésù dúdú. ń bẹ́ẹ̀ rántí Jésù òyìnbó. Jésù dúdú leléyìí, Black Jesus. Guru Marahjji ní òun ní agbára lórí gbogbo àìsàn yòówù kó jẹ́. Cancer ni o, tuberculosis ni o, gbogbo nǹkan yòówù, àti ìṣòro ni o, àtàìsàn ni o, àti wàhálà ni o, àti rògbòdìyàn ni o, gbogbo nǹkan tó wà lórílẹ̀ ayé yìí, òun lòun ní agbára láti fi òpin sí, tó bá ṣáà ti jẹ́ pé ọmọ ẹ̀dá dámọ̀ òun ló ń kojú wọn. Bí mo ti ń sọ, wọ́n bí Guru Marahjji sílùú Ìbàdàn tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó lọ léèwé bí gbogbo èèyàn ti mọ́ ń lọ léèwé. Ó rèlú ọba. Kó tó rèlú ọba, ó ṣiṣẹ́ fún Nigeria Airways nígbà tí Nigeria Airways ṣì ń ṣiṣẹ́ tó ṣì ń ṣẹ̀mí. Ìyẹn iléeṣẹ́ tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rí sí lọ bíbọ̀ ọkọ̀ òfurufú, ìyẹn Nigerian Airways. Guru Marahjji ò wá dúró lórílẹ̀-èdè Nàìjíríà nìkan. Ó jẹ́ ẹnìkan tó ń rìnrìn àjò ìmọ̀ gidi gan-an ni. Ó lọ sí gbogbo oríṣiríṣi orílẹ̀-èdè tó wà ní ilẹ̀ adúláwọ̀. Ó tún lọ sí ìlú London bákan náà. Guru Marahjji, ó ní àwọn tí wọ́n ń jọ́sìn lọ́dọ̀ rẹ̀. Wọ́n máa pè wọ́n ní communitarian group. Àmọ́ oríṣiríṣi orúkọ ni wọ́n ní o. Orúkọ wọn yìí, One Love Family, One Love Mission, One Love One Family, Divine Love Family, tí gbogbo ẹ̀ ń dá lórí ìfẹ́ ìṣọ̀kan mọ̀lẹ́bí kan, ìfẹ́ ìṣọ̀kan mọ̀lẹ́bí látòkè wá, ìfẹ́ ìṣọ̀kan mọ̀lẹ́bí kan láti rí i pé gbogbo ayé ni ó gbarúfẹ́ ìfẹ́ yìí. Gbogbo wọn ni wọ́n sì ń jọ́sìn ní ibi tí wọ́n ń pè ní Sadhguru Marahjji Village tó wà ní ojú pópó márosẹ̀ Ìbàdàn s'Èkó. Ó súnmọ́ ìlú Ìbàdàn. Gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn ní ọ̀dọ̀ rẹ̀, òun ni wọn ò kí ń jẹun tó lẹ́jẹ̀, vegetarians ni wọ́n. Wọ́n á sì máa wọ báàjì bí ọmọléèwé tó máa ń lẹ̀ mára aṣọ yẹn, bẹ́ẹ̀ ni bó ti ń wọ̀ ọ́ nìyẹn. Eléyìí tó ń sàmì ìfarajìn tòótọ́ sí gbogbo àṣẹ tí Guru Marahjji bá pa. Marahjji á máa sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹni tí ó gbàgbọ́ pé gbogbo nǹkan tóun bá sọ fún wọn òótọ́ ni o. Àwọn tí wọn ò bá gbà á gbọ́, wọn ò kí ń ṣẹni tó lójú inú. Ọ̀kan lára àwọn tó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó gba Guru Marahjji gbọ́ pẹ̀lú gbogbo nǹkan tó fi ń kọ́ wọn, ó ní
òun gba Guru Maharaj gbọ́, òun gbà á ní olúwa àti olùgbàlà òun àtẹni tó máa tú òun sọ́nà títí ayé. Ní ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 1994, ó láwọn tó wà lórílẹ̀‐èdè yìí lónìí àti jákèjádò àgbáyé tí wọ́n sì ń wò ó pé ikú kan ló fẹ́ pààyàn torí pé wọn ò sí ní abẹ́ ààbò Guru Maharaj ni o. Guru Maharaj a máa jẹ́ kí gbogbo wọn mọ̀ pé ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ ni bó ṣe máa rówó, ọ̀tọ̀ ni kó o mọ bó o ti máa tẹ̀lé gbogbo ìlànà táwọn baba ńlá baba rẹ̀ ti gbà. Lọ́dọ̀ Guru Maharaj, wàá kọ́ ẹ̀kọ́ nípa bí ẹ̀mí ti ń ṣiṣẹ́, bí ẹ̀mí ti ń darí àwọn èèyàn, ẹ̀mí àìfojúrí, àwọn ẹ̀mí tó wà láàrin agbede méjì ọ̀run òun ayé, àwọn ẹ̀mí tí kì í ṣe wípé nǹkan kéékèèké ni wọ́n lè gbé ṣe. Àwọn ẹ̀mí yìí ò sí nínú ìwé o ò sì lè kọ́ ẹ̀kọ́ yìí bó o bá lọ sọ́dọ̀ àwọn oníwèé kan àbò onímọ̀ kan àbí ò ń tẹ̀lé àwọn ẹ̀sìn tó jẹ́ pé àwọn tí ó kó wa lẹ́rú lórílẹ̀‐èdè yìí òun ni wọ́n fún wa. Rárá o, eléyìí kì í ṣe pé o kàn máa jókòó níbì kan. Ta ló kọ́ oyin bí wọ́n ti ń ṣe oyin tá à ń bùlá? Ta ló kọ́ kìnìún bí ó ti ń ṣọdẹ? Kò sẹ́ni tó kọ́ wọn. Ìmísí ni. Ìmísí yìí sì wá látòkè wá. Ó jẹ́ nǹkan tí wọ́n ń ṣe fúnra wọn. Ó ní ojú inú òun ti wá ṣí. Òun ti mọ gbogbo ohun tó ní ṣe nípa Ọlọ́run gangan. Òun mọ ọ̀tún yàtọ̀ sí òsì. Òun mọ̀ nípa ìṣẹ̀mí nínú ara. Òun mọ̀ nípa ìṣẹ̀mí nínú ayé. Òun mọ̀ nípa bí a ti ń pe Ọlọ́run. Òun mọ̀ nípa bí èèyàn ti ń ní ẹnìkan tó máa tọpasẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run. Òun ti wá ní ìmọ̀ oríṣiríṣi. Nígbà kan báyìí, òun á máa wò ó pé báwo lòun tiẹ̀ ṣe fẹ́ ṣe báyìí? Òun ò máa lè sùn. Bílẹ̀ bá ti dúdú báyìí, bí wọn ò bá ti tanná, òun ò máa lè dúró síbẹ̀. Àmọ́ nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ Guru Maharaj láyé òun lè mọ̀ ńjọ́ tébí bá ń pọ̀nà. Òun á máa mọ̀ níjọ́ tí wàhálà bá fẹ́ dé. Òun á máa mọ̀ níjọ́ tí kì bá dára fún èèyàn láti rìn. Òun á máa mọ àwọn ọjọ́ àti àkókò tó jẹ́ pé tóun bá kówó lé okòwò, òun á mọ̀gbà tóun máa rí èrè ńbẹ̀. Kì dẹ̀ ṣòun nìkan rárá o. Gbogbo àwọn tí wọ́n jẹ́ olùfọkànsìn tòótọ́ sa Guru Maharaj, gbogbo wọn ni wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ló ti rí. Àwọn èèyàn á máa wò ó pé báwọn bá wá sọ́dọ̀ Guru Maharaj, àwọn ń wá míràkù kíákíá. Kì í ṣe míràkù làwọn ń ṣe ní ọ̀dọ̀ Guru Maharaj o. Lọ́dọ̀ Guru Maharaj, wọ́n máa kọ́ ẹ bí wọ́n ti ń lo ojú inú ẹ fún rárá ẹ. Bó o bá ti jọ̀wọ́ ara rẹ, bó o bá ti fi ọkàn àti ara tí o fi jọ́sìn fún sa Guru Maharaj, á ṣí ojú inú ẹ. Wà á mọ ohun tó yẹ kó o ṣe, bó ti yẹ kó o ṣe. Bó ti ń sọ̀rọ̀ yìí, ẹ fẹ́ máa wò ó pé àbí Guru Maharaj kọ́ ni? Ẹ ò tí ì gbọ́ tán o. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa wo fídíò yìí lọ. Ó ní bá a bá fẹ́ mọ̀ túmọ̀ Sat Guru Maharaj. Sat òun ló túmọ̀ sí bàbá. Guru ló túmọ̀ sí ìrìn àjò láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe máa pe Guru ní ẹni tó dàbí olùkọ́ àbí ọ̀gá àyàn. Sat Guru wá túmọ̀ sí bàbá gbogbo àwọn olùkọ́, lẹ́yìn tó jẹ́ ọ̀rọ̀ tó jẹyọ láti inú èdè Sanskrit, èdè tí ó jẹ́ èdè àkọ́kọ́ ní àgbáńlá ayé gẹ́gẹ́ bí àwọn ti sọ o. Olótú wá jẹ́ èdè abínibí àwọn fáwọn tí wọ́n bí sórílẹ̀-èdè Nàìjíríà o. Ó ní Ọlọ́run tó wà nínú àwọn. Òun ni Ọlọ́run tí sa Guru Maharaj ti fi wọn àwọn. Àwọn ò kì í ṣe míràkù. Nǹkan tí Jésù Kristi ń kọ́ náà ni àwọn ń kọ́. Báwọn bá fẹ́ mọ bí gbogbo nǹkan ti rí, ẹ ṣáà ti máa bọ̀ lọ́dọ̀ Guru Maharaj. 1994, òun ló ti gba Guru Maharaj ní Ọlọ́run àti olùgbàlà rẹ̀ o. Lọ́dún 1989, kí ẹni yìí tó gba Guru Maharaj, àwọn kan tí wọ́n ti ń jọ́sìn tẹ́lẹ̀ rí lọ́dọ̀ Guru Maharaj sọ pé òkú àwọn èèyàn tí òǹkà wọn jẹ́ 200, òun ni wọ́n sin sí ibi tí Guru Maharaj fi ń ṣe ibùgbé. Àwọn ọlọ́pàá gbọ́ ọ̀rọ̀ yìí. Wọ́n mú Guru Maharaj,
ó di ọgbà wọn ní 1989 yìí. Ṣùgbọ́n àbálò àbábọ̀ wọ́n wú gbogbo ilẹ̀ wọn ò rókú, wọ́n wú gbogbo ilẹ̀ wọn ò rí nǹkan kan. Ṣó wá ṣeé ṣe òkú èèyàn 200 kí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ oṣù wá kí wọ́n má rí? Àbálò àbábọ̀ wọ́n fi Guru Maharaj lẹ̀ kó máa lọ. Inú bí àwọn ọ̀dọ́ ní nǹkan bí ọdún 10 lẹ́yìn ìgbà yẹn ní ọdún 1999. Àwọn ìjú Youth Progressive Union tí inú ń bí wọ́n fi ìbínú lọ sun gbogbo ibi tí Guru Maharaj fi ń ṣe ilé ìjọsìn àti ilé ibùgbé rẹ̀, nítorí pé wọ́n fẹ̀sùn kàn án pé ó pa ọ̀kan nínú àwọn olùjọ́sìn rẹ̀ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana. Wọ́n tún Guru Maharaj gbé. Lásìkò yìí wọ́n fi ẹ̀sùn kan òun àti àwọn 12 nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, nínú àwọn disciple ẹ̀. Wọ́n sì fi wọ́n sí ẹ̀wọ̀n fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Lẹ́lẹ́ẹ̀kejì lọ́dún 2000 wọ́n máa tún fi Guru Maharaj lẹ̀. Ní ìgbà tí ó wà lọ́gbà ẹ̀wọ̀n, wọ́n á máa sọ pé èèyàn ó kéré tán èèyàn 25 ni wọ́n wá ń kí lójúmọ́ kan ṣoṣo. Níbi tó gbajúmọ̀ dé, ṣáfẹ́fẹ́ a máa ṣẹ̀wọ̀n ni, ṣólùgbàlà a máa wà lẹ́wọ̀n ni, àbókò jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ kò fẹ́ jẹ́wọ́ bó ṣe jẹ́. Òun ló ṣe ń lọ sẹ́wọ̀n ní gbogbo ìgbà yìí. Ó ṣe wá jẹ́ pé òkú àwọn èèyàn ń rọ̀ mọ́ lọ́rùn. Ó ṣe wá jẹ́ pé bí wọ́n bá wá ẹjọ́ yìí títí wọn ò mà kí ń ríbi fojú ẹ̀gún sí, wọ́n máa ń padà fílẹ̀ ni. Adájọ́ tó dá ẹjọ́ rẹ̀ lọ́dún 2000 ń jẹ́ kó yé àwọn èèyàn pé àwọn tó fi ẹ̀sùn kàn ìyẹn àwọn agbófinró wọn ò ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. Ṣùgbọ́n kò sí nǹkan táwọn lè ṣe o. Ẹ̀rí tó bá wà níwájú adájọ́ ni adájọ́ máa fi dájọ́. Látàrí ìdí èyí kí Guru Maharaj máa lọ, kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Nígbà kan náà rí, ẹ máa wò ó pé ṣé àwọn gómìnà àti àwọn ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò wò ó pé Guru Maharaj yìí gan-an kí gan-an la fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀. Gómìnà kan ti gbìyànjú láti ti ilé ìjọsìn rẹ̀ pa. Wọ́n tún fẹ́ gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n ó gbé wọn lọ ilé ẹjọ́ ó sì jàre. Guru Maharaj a máa ríran torí ó máa ń sọ pé ojú inú òun lòun fi ń ṣe gbogbo nǹkan. Òun ní olùgbàlà, òun ní Black Jesus, gbogbo nǹkan lòun lè rí. Ní ọdún 2000 ó ní bí Bill Clinton tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè US nígbà náà ti wá ṣe àbẹ̀wò sórílẹ̀-èdè Nàìjíríà. Ó fẹ́ wá kọ́ ilé ibùgbé àwọn ológun sórílẹ̀-èdè Nàìjíríà ní kí wọ́n bá lè gbàkóso gbogbo ilẹ̀ adúláwọ̀. Lọ́dún 2003 ó ní bí wọ́n tún ṣe yan ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ sípò, òun ni ó ń sàmì àyípadà ológo dídán fórílẹ̀-èdè Nàìjíríà, tó dẹ̀ jẹ́ pé òun ni Ọlọ́run olùgbàlà tóun máa mú kí àyípadà yìí wá. Lọ́dún 2008 ó ní gbogbo nǹkan lòun máa ṣe o kí wà àjẹbánu bá kẹnubẹ̀po. Àbẹ́ẹ̀rí pé Black Jesus Guru Maharaj máa ń gbìyànjú. Lásìkò COVID-19 Guru Maharaj sọ pé àwọn èèyàn nílò láti kúrò nínú oko ẹrú ẹ̀sìn gẹ́gẹ́ bí ó ti sọ, kí wọ́n sì kúrò ní abẹ́ ìdè Holy Ghost syndrome. Ìyẹn pé ẹ̀mí mímọ́ ló ń darí wọn, kí wọ́n wá sí ọ̀dọ̀ òun kí òun wá kọ́ wọn bí wọ́n ti máa lò gbésí ayé wọn. Kọ́ lọ bèrè lọ́wọ́ gbogbo àwọn tó ń jọ́sìn lọ́dọ̀ òun. Òun kì í ṣe ẹni tó ń fi gbákan bọ̀kan nínú. Fúnra wọn báyìí ló máa rí ìṣípayá. Fúnra wọn ló máa mọ̀ pé ọ̀nà rèé. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti wá sọ́dọ̀ òun láti wá gba ìmísí tòótọ́ bíi Muhammed Abacha àti Hamza al-Mustapha. Ó ní ṣé ọmọ àdúrà àwọn èèyàn tí òun ti bá wọn sọ̀rọ̀ nígbà kan rí, tóun ti jíṣẹ́ fún wọn lórí bí wọ́n ti máa ṣe ìgbésí ayé wọn, tí wọ́n sì ṣe é, tí wọ́n tẹ̀lé gbogbo ìlànà tí òun là kalẹ̀, tí ayé wọn sì ń tẹ̀síwájú ní ti dáadáa. Ṣé ẹ̀ ń dé ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV? Oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń jọ́sìn lọ́dọ̀ Guru Maharaj, òun ni wọ́n gbà á gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn. Ń bẹ̀rẹ̀ rántí bí wọ́n ṣe pàdé Jésù ní triumphant entry nínú Bíbélì. Ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni wọ́n máa ń pàdé Guru Maharaj. Gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn ní abẹ́ One Love family
wọ́n á máa wọ aṣọ funfun, wọ́n á máa so mọ́ra wọn lára. Àwọn obìnrin wọn á máa borí, wọ́n á sì máa fi fúláwà sórí, wọ́n á máa kúnlẹ̀, wọ́n á máa wólẹ̀ níwájú Marahjji bó bá ti ń bọ̀. Bí ó bá sì ti gorí pẹpẹ, oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n máa súnmọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kégbe Hosanna, Hosanna, ìyè. Guru Marahjji o, bàbá ṣẹ̀dá. Guru Marahjji o, a ò lè sùn tẹ́lẹ̀, àmọ́ ìwọ gan ló ń jẹ́ a lè sùn. A ò mọ ibi tọ́lọ́run wà o, àmọ́ lónìí tá a rí ẹ, àwọn tí mọ ibi tọ́lọ́run wà. Ẹnìkan lòun ti ń ṣàìsàn fún odindi ọdún 23, ṣùgbọ́n ọjọ́ tí òun fojú kan Guru Marahjji báyìí lọ́gán, òun ni gbogbo àìsàn náà ti kúrò. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń ṣe ìjẹ́rìí sí agbára Sadhguru Marahjji. Àwọn kan àti ẹ̀ sọ pé béèyàn bá fẹ́ mọ̀ bóyá òótọ́ ni àbí irọ́ ni, kó lọ sọ́dọ̀ ẹ̀. Wọ́n á kó mọ̀ pé òótọ́ gan-an làwọn ń sọ. Ó ní bí èèyàn ti wà yìí, ó ṣeéṣe kéèyàn lo 200 ọdún láyé kó má kú. Bí wọ́n bá ti wá sọ́dọ̀ òun á kọ́ wọn bí wọ́n ti máa lò ó. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, lákòótán, Guru Marahjji kìlọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bóun ti wà yìí o, ojú inú òun ń ṣiṣẹ́, tìta náà dẹ̀ ríran kedere. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo yín ni kẹ́ ẹ fura, torí fura lòògùn àgbà. Bẹ́ẹ̀ bá ti rẹ́nìkan tó ń ṣe nǹkan kan tí ẹ mọ bó ti jẹ́, tẹ̀ ń wò ó pé báwo ló ti fẹ́ rí, ẹ lọ fẹjọ́ ẹ̀sùn àwọn agbófinró. Ó dẹ̀ ní bóun ti wà yìí, òun ò níyàwó kan lórílẹ̀ ayé yìí o, òun ò sì lọ́mọ. Gbogbo àwọn olùjọ́sìn òun pátá lọ́mọ òun ò níyàwó, torí òun ò kì í ṣẹni tóun lè máa dúró ti obìnrin kan. Ẹ̀mí ni òun. Gbogbo àwọn tó dẹ̀ wà ní ilé ayé, òun ni wọ́n jẹ́ ọmọ òun. Àwọ̀ òféèfé tóun ń lò, ìyẹn yellow color, ló ń túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá wo òṣùpá ńgbà míì, á dàbí àwọ̀ òféèfé, ìgbà míì á dàbí àwọ̀ ọsàn, ìyẹn orange. Ibẹ̀ lòun ti mú nǹkan tóun mú un. Bá a bá dẹ̀ tó wò ó náà ńgbà míì, òun á sì máa lo red, ìyẹn àwọ̀ pupa dáadáa, léyìí tó ń dúró fún ìfẹ́, tó sì ń dáàbò bo àwọn èèyàn kúrò lọ́wọ́ ohun burúkú. Ó ní káwọn èèyàn máa lo nǹkan pupa o ní gbogbo ìgbà, torí pé a máa gba àwọn èèyàn là. Sadhguru Marahjji rèé o, Black Jesus, living perfect master, ẹni tí ò lọ́mọ tí ò níyàwó, ṣùgbọ́n gbogbo àwọn tó jẹ́ èèyàn tó ń ṣẹ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé pátá, òun ni ọmọ òun. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀, ẹ̀yin náà ẹ lọ sí Sadhguru Marahjji village. Kẹ́ ẹ tó délùú Ìbàdàn, bẹ́ẹ̀ bá ti ń bọ̀ lójú pópó márosẹ̀, ẹ ti máa rí i. Ẹ̀yin náà ẹ wọbẹ̀, ẹ kí wọn, kẹ́ ẹ jọ́sìn, kẹ́ ẹ wá rí fúnra yín bóyá lóòótọ́ ni àbí lódodo, àbí irọ́ ni àbí òfútù fẹ́ ẹ̀tẹ̀ ni. Ẹ mọ̀ bí gbogbo ẹ̀ ti jẹ́. Ààbọ̀ mi rèé o, ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV. Ohunkóhun tó o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ póhun ló ń sìn, dìí mú gidi o, dìí mú gidi, nítorí pé ẹ̀sìn, àṣà, ìgbé ayé, ẹ̀mí àtohun tó rọ̀ mọ́ ìṣẹ̀mí lágbede méjì ọ̀run òun ayé, gbogbo ẹ̀ ló dàbí àlàfibọ̀ tó ní bí wọ́n ti ń ṣe é. Ẹ ṣeun bẹ́ẹ̀ ti wo fídíò yìí, ẹ láìkì, ẹ kọ́mẹ̀ntì, ẹ ṣíẹ̀. Dámilọ́lá Ayépọ̀lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Àwa láàmà wà, ẹ̀yin láàmà bá. Ẹ ṣeun o, ó dìgbà kan náà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú olórí
Ìléméje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Aládò 08028121088. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Ọpẹ́ la mú wá o. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ ìyìn ọpẹ́ ògo ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ òwòrì rẹ̀. Ọpẹ́ la mú wá. Máàkì o máàkì o máàkì o máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. Máàkì o máàkì o máàkì o máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká bó jẹ́ jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé àwọn oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì mẹ́mi brothers sisters máa ronú mọ́. Àníbó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Ó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Yes, sir, come on, give them, hey. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o, mọ wọn ara rẹ̀. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. Ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. Bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. Ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yó. Pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó la mọ́tò dáadáa. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì. MC man bàbá mo jẹ́. Báṣùgbà máa wí o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. Tí mo fi ń dẹ́rìn pòṣónú. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane.